kí gbogbo àwa tá a ti wà ní ìmúrasílẹ̀ nílé tí a máa fẹ́ máa gbọ́ wa lórí ètò ẹ̀kọ́ bíbélì tí dáósìsì Ifẹ̀ ṣe ètò rẹ̀ ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. A sì nígbàgbọ́ wípé bá a ṣe ń gbọ́rọ̀ náà Ọlọ́run á jẹ́ kó ní ìtumọ̀ nínú ayé wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá olóore ọ̀fẹ́ jùlọ ṣe la dúpẹ́ lọ́wọ́ yín tá a gbé yín ga lónìí o, nítorí pé ẹ tún fún wa lóore ọ̀fẹ́ láti wá gbọ́ ọ̀rọ̀ yín ìyè ni o. Ẹ jẹ́ kó yé wa kó yé wa. Àmín Jésù. Ẹ má jẹ́ ká gbọ́ sí ìdálẹ́bi o. Àmín. A máa yìn yín títí láé. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àkórí ẹ̀kọ́ wa lónìí gẹ́gẹ́ bá a ṣe ń bá a bọ̀, ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà. Kókó ẹ̀kọ́ lónìí òun ni a pè ní onígbàgbọ́ àti ìdókòwò ọrọ̀ ajé. Onígbàgbọ́ àti ìdókòwò ọrọ̀ ajé. Ká tó lọ sínú ibi kíkà, mo fẹ́ kí àwọn olùjíròrò sí orí ètò yìí lónìí. Màá bẹ̀rẹ̀ látorí màmá wa arábìnrin Táíwò aya Adéoyè. Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ kúlé sà, ẹ ṣé sà. Àlàáfíà lẹ́dẹ̀ o. Àlàáfíà ni sà. Gbogbo lé ń kọ́ o. Àlàáfíà sà. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá wa àlùfáà àgbà Bọ̀dé Ọ̀ṣúnníyì. Ẹ mọ̀ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ kúlé o. Gbogbo lé ń kọ́ o. Àlàáfíà o, ẹ kú ètò. Ẹ ṣé o. Lónìí èmi gẹ́gẹ́ bí atọ́kùn ètò ni àlùfáà àgbà Samson Adébóyè Àwòyọ̀dé. Ibi tí ó wà fún kíkà lónìí ó ní ìrere tí a ti ọwọ́ Mátíù kọ orí 25 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 30. Màmá wa ṣé ẹ bá wa kà sí etí gbogbo àwa gbogbo àwọn tó ń gbọ́ wa tó ń wò wá nílé. Nítorí ìjọba ọ̀run dàbí ọkùnrin kan tí ó ń lọ sí àjò, ẹni tí ó pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, ó sì kó ẹrù rẹ̀ fún wọn. Ó sì fi tálẹ́ǹtì 5 fún ọ̀kan, ó sì fi 2 fún èkejì, àti 1 fún ẹnìkẹta. Ó fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí. Lẹ́sẹ̀ kan náà ó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n. Nígbà náà li èyí tí ó gba tálẹ́ǹtì 5 lọ, ó fi tirẹ̀ ṣòwò, ó sì jèrè tálẹ́ǹtì 5 mìíràn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ li èyí tí ó gba 2, òun pẹ̀lú sì jèrè 2 mìíràn. Ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ, ó wa ilẹ̀, ó sì rí owó olúwa rẹ̀. Lẹ́yìn ìgbà tí ó pẹ́ títí, olúwa àwọn ọmọ ọ̀dọ̀ wọn nì dé, ó bá wọn ṣírò. Èyí tí ó gba tálẹ́ǹtì 5 sì wá, ó sì mú tálẹ́ǹtì 5 mìíràn wá. Ó wí pé, olúwa, ìwọ fi tálẹ́ǹtì 5 fún mi, sì wò ó, mo jèrè tálẹ́ǹtì 5 mìíràn. Olúwa rẹ̀ sì wí fún un pé, ó ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú díẹ̀, èmi ó mú ọ ṣe olórí ohun púpọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Èyí tí ó gba tálẹ́ǹtì 2 pẹ̀lú sì wá. Ó wí pé, olúwa, ìwọ fi tálẹ́ǹtì 2 fún mi, wò ó, mo jèrè tálẹ́ǹtì 2 mìíràn. Olúwa rẹ̀ sì wí fún un pé, ó ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú díẹ̀, èmi ó mú ọ ṣe olórí ohun púpọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Èyí tí ó gba tálẹ́ǹtì kan sì wá. Ó ní, olúwa, mo mọ̀ ọ́ pé ohun rorò ènìyàn ni ìwọ í ṣe. Ìwọ kórè níbi tí ìwọ kò gbé fúrúgbìn sí, ìwọ sì ń sà níbi tí ìwọ kò fẹ́ ká sí. Èmi sì bẹ̀rù, mo sì lọ pa tálẹ́ǹtì rẹ mọ́ nínú ilẹ̀. Wò ó, nǹkan rẹ nìyí. Olúwa rẹ̀ sì dáhùn, ó wí fún un pé, ìwọ ọmọ ọ̀dọ̀ búburú àti onílọ́ra, ìwọ mọ̀ pé èmi ń kórè níbi tí èmi kò fúrúgbìn sí, èmi sì ń sà níbi tí èmi kò fẹ́ ká sí. Nítorí náà ìwọ ìbá fi owó mi sí ọwọ́ àwọn tí ń pa owó dà. Nígbà tí èmi bá dé, èmi ìbá sì gba nǹkan mi pẹ̀lú èlé. Nítorí náà ẹ gba tálẹ́ǹtì náà lé ọwọ́ rẹ̀, ẹ sì fi fún ẹni tí ó ní tálẹ́ǹtì 10. Nítorí ẹnikẹ́ni tí ó bá ní, lé a ó fi fún, yóò sì ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n lé ọwọ́ ẹni tí kò ní,
a ó tilẹ̀ gba èyí tí ó ní. Ẹ sì gbé aláìlérè ọmọ ọ̀dọ̀ náà sọ sínú òkùnkùn lóde. Níbẹ̀ ni ẹkún ohun ìpayín keke yóò gbé wà. Ará nínú Olúwa, èròǹgbà fún ẹ̀kọ́ yìí lónìí òun ni láti jẹ́ kí a mọ̀ wípé ó yẹ kí Kìrìsìtẹ́nì ní àfojúsùn ìdókòwò ọrọ̀ ajé tòótọ́. Ìkejì, láti ṣe àlàyé irú ọrọ̀ ajé tí Kìrìsìtẹ́nì ní láti ṣe. Ọrọ̀ ajé tí Kìrìsìtẹ́nì ní láti ṣe. Ìfáàrà, ìdókòwò ọrọ̀ ajé ní í ṣe pẹ̀lú èròǹgbà òwò tàbí ìdáṣẹ́sílẹ̀ tí a dá ọwọ́ lé lórí pẹ̀lú ìrètí láti jèrè tàbí mú èrè wá fún olùdásílẹ̀ ilé iṣẹ́. Díẹ̀ nínú okòwò náà ni a ti rí ìdókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ fún ìgbà péréte tàbí ìgbà pípẹ́. Fífi ọrọ̀ ẹni jì fún ilé iṣẹ́, ríra ìpín ìdókòwò, ètò ilé kíkọ́ àti àwọn ilé àkọ́tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dára kí ọrọ̀ wa gbèrú sí i nítorí ìdẹ̀rùn àti àǹfààní ìgbé ayé wa rọ̀ mọ́. Ìwé Mímọ́ sọ pé owó ni ìdáhùn sí ohun gbogbo. Ìwé Oníwàásù orí 10 ẹsẹ̀ 19 ló sọ bẹ́ẹ̀. Tí ó bá rí bẹ́ẹ̀, ó ṣòro fún wa láti ṣe ohunkóhun láìsí owó. Àwọn ènìyàn tilẹ̀ máa ń sọ pé owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Ní àfikún, kì í ṣe ìfẹ́ Ọlọ́run ni fún ènìyàn láti tòṣì, gẹ́gẹ́ bí ó ti sọ nínú ìwé Dìtàrólómì orí 15 ẹsẹ̀ 4. Ó ní, kì yóò sí òtòṣì láàrin yín, tí Ọlọ́run yóò bùkún yín lórí ilẹ̀ tí yóò fún yín àti ìrandíran yín láti ní ìní. Nínú ẹ̀kọ́ yìí, a ó ṣe àgbéyẹ̀wò ìtọ́sọ́nà Ọlọ́run nípa òwò àti kíni ìhà tí ó yẹ kí Kìrìsìtẹ́nì kọ sí kíkó ọrọ̀ jọ. Ohun tá a fẹ́ pẹnulù lónìí nìyẹn. Kí ni ìhà tó yẹ kí Kìrìsìtẹ́nì kọ sí kíkó ọrọ̀ jọ? Báwo ló ṣe yẹ kí Kìrìsìtẹ́nì ṣe ipa òwò rẹ̀? Ṣé ó yẹ tí ètò Kìrìsìtẹ́nì nípa òwò ṣó yẹ kó yàtọ̀ sí ti aláìgbàgbọ́? Gbogbo rẹ̀ la ó pẹnulù lónìí. Lórí ètò yìí lónìí, bá ṣe ń bá lọ, ẹnikẹ́ni tó bá ní ọ̀rọ̀ láti sọ sí wa tàbí tó náà fẹ́ dá sí, ó lè rọra kọ àkọránṣẹ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa yìí 08147194733. lẹ́ẹ̀kan sí 08147194733. Ìbéèrè fún ìjíròrò. Màmá wa, arábìnrin Táíwò Adéoyè, ǹjẹ́ Bíbélì faramọ́ fífi owó dókòwò? Bẹ́ẹ̀ ni, Bíbélì faramọ́ fífi owó dókòwò. Ó sọ nínú ìwé Oníwàásù orí 11 ẹsẹ̀ 6. Ó ní kùtùkùtù fún irúgbìn rẹ àti ní àṣálẹ́ má ṣe dá ọwọ́ rẹ dúró, nítorí tí ìwọ kò mọ èyí tí yóò ṣe rere, yálà èyí tàbí èyí nì, tàbí bí àwọn méjèèjì yóò dára bákan náà. So gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, Bíbélì faramọ́ wípé ká ṣe kí ni o, ká fi ọwọ́ wa ká fi owó dókòwò, ká ṣe ìdókòwò, nítorí Bíbélì náà sọ fún wa pé ọwọ́ alápọn òun la mú sanra. Tàbá ṣe ṣiṣẹ́ sí. Ọwọ́ ẹni tí ọba sápọn ọmọ tínrín. Bẹ́ẹ̀ ni. So owó alápọn láàmú sanra. So ẹni tó bá kówó kì í ṣe pé kó sápẹ́ bẹ́ẹ̀ni, ó gbọ́dọ̀ fi ṣòwò kó lè jèrè sí. Kì í ṣe pé kó ti kówó jọ kó wá máa sùn lé lórí pílò. Kìrìsìtẹ́nì ò faramọ́ bẹ́ẹ̀. Kìrìsìtẹ́nì náà faramọ́ pé ká fowó wa ká fi ṣòwò. Ẹ ṣé bàbá wa àlùfáà àgbà Bọ̀dé. Bàbá tiẹ̀ wo ibi tá a kà tí Jésù fi gbà wá níyànjú, a rí pé òun fúnra rẹ̀ gan-an la lè fi ṣàkàwé pé ó fẹ́ ká wá nǹkan ṣe sóhun tó bá fi lé wa lọ́wọ́. Ó fẹ́ kí owó tó fi lé wa lọ́wọ́ kó pọ̀ sí i, kò sì sí bó ṣe lè pọ̀ sí bí ó ṣe wípé ká tó gbìn
kó tún lè méso mọ́yìn wá bí àwòkọ́ṣe àwọn méjì tẹ̀sí dáadáa ó gbé pọ̀n márùn-ún ó gbé lẹ́kan lọ́wọ́ ó gbé méjì lẹ́kan lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé ó gbé kan lẹ́kan lọ́wọ́ ṣùgbọ́n àwọn yẹn wọ́n ṣiṣẹ́ tọ̀ owó yẹn di púpọ̀ mọ́ wọn lọ́wọ́ inú ẹ̀ sì dùn ó sì gbóríyìn fún wọn èyí tí ò wá ṣe nǹkan kan ọgbàtọ̀wẹ́ ó tún fi fún ẹni tó ti ní mẹ́wàá tó ń sọ fún amẹ́ ni pé bọ́ bá ti ṣiṣẹ́ inú Ọlọ́run á dùn á tún fèrè kún èrè ni so kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ jọlẹ̀ kankan dédé sùn sí yàrá kọ́mọ pé gbèjẹ́ Ọlọ́run Jésù ṣoore fún mi kọ́mọ kú olójú kan ẹ ṣeun. wọ́n ní báwo ni Ọlọ́run ṣe ń fẹ́ kí àwọn ènìyàn máa dókòwò lórí ìṣòtítọ́ nínú òkòwò ẹ jẹ́ ká tẹ̀wọ́ kọ́ fẹ́nu lò yẹn ná báwo bàbá wa Ọ̀ṣúnníyì ìwé òwe orí 28 ẹsẹ̀ 20 ó sọ̀rọ̀ kan bẹ̀ yẹn. jẹ́ kí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nígbè òwe yẹn orí 28 ẹsẹ̀ 20 yẹn ó ní olóòótọ́ ènìyàn yóò pọ̀ fún ìbùkún ṣùgbọ́n ẹni tí ó kánjú àti là kì yóò ṣe aláìjìyà. ìyẹn ni pé tòótọ́ Ọlọ́run fẹ́ ká dókòwò ká ṣiṣẹ́ mọ́ṣẹ́ ká lè lówó mówó ṣùgbọ́n ó gbọ́dọ̀ dúró lórí òtítọ́ kì í ṣe múkànmọ́kàn pàkànmọ́kàn rẹ́kàn jẹ ṣùgbọ́n kó dúró lórí òtítọ́ nínú okòwò wa. kì í ṣe pé kọ́ máa gbáàyàn. rárá kì í ṣe gbájú ẹ̀ kì í ṣe gbájú ẹ̀. ó gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ kó fi bẹ̀rù Ọlọ́run kó fi ṣiṣẹ́ yẹn kó lè rí èrè tó tọ́. màmá wa Táíwò fífi ìbẹ̀rù ṣe òwò pẹ̀lú owó wa nítorí pé tí Ọlọ́run ni sáàmà pẹ́tọ́ Ọlọ́run lówó tá a ní. bẹ́ẹ̀ ni Ọlọ́run ló fi fún wa Bíbélì ní kò sí ẹnikẹ́ni tó lè rohunkóhun gbà bí kò bá ṣe pé a bá fún un láti ọ̀run wá. bọ́lọ́run bá ti fún a tán tá a bá wá gbé tá a bá fi ṣe tó bá ń wà ńkọ́. Ọlọ́run ò ní fẹ́ bẹ́ẹ̀ inú Ọlọ́run ò ní dùn sí. bẹ́ẹ̀ ni. so a gbọ́dọ̀ fi ìbẹ̀rù lo ohun tọ́lọ́run fún wa. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tọ́lọ́run fún wa. èmi ṣèbí ńgbà tó ti fún wa ó ti yọ̀ǹda ó ti mójú kó. Ọlọ́run náà ló fún wa ó ní reason ó ní ìdí pàtàkì kan tó fi fún wa. so ìdí pàtàkì yẹn ládẹ gbọ́dọ̀ lò fún tàbá ti lò bọ́lọ́run ṣe fẹ́ àgbàfẹ́ lómi. so tá a bá ti bẹ̀rù Ọlọ́run. bẹ́ẹ̀ ni. ó túmọ̀ sí pé a ní lò nílòkulò. bẹ́ẹ̀ ni. a nílò láti fi yan ẹlòmíràn jẹ. bẹ́ẹ̀ ni. bẹ̀rù Ọlọ́run. gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. agbọ́n tún sọ wípé má ṣe fi ìkánjú di ọlọ́rọ̀ má sì jẹ́wọ́ bíà láti di olówó ìwé òwe orí 13 ẹsẹ̀ 11 ló sọ bẹ́ẹ̀ kí lẹ rí sọ sí yẹn. má ṣe fi ìkánjú di ọlọ́rọ̀ má sì jẹ́wọ́ bíà láti di olówó bàbá wa kí lẹ rí sọ sí. ẹ rí i pé Ọlọ́run wa Ọlọ́run ẹ̀dẹ́ ni torí ohun tá a bá fi wọ̀dùwọ̀dù kó jọ nígbà tí ó mọ ohun tó tọ́ àti àkókò tá a gbọ́dọ̀ lè ṣe nǹkan ẹ ń bá dẹ̀ fi ìkánjú lábẹ́ gbóná gbogbo ète rẹ̀ ni ó bò fẹ́lẹ́fẹ́lẹ́. tọ́ba afẹ́fẹ́ sí nǹkan afẹ́fẹ́ bá ti ń gbé sẹ́nu tó ń fẹ́fẹ́ sí. òun náà mọ̀ lára yóò mọ̀ làágùn bọ̀yọ̀ ni Ọlọ́run ò fẹ́ ká fi kánjú ká fi ìkánjú táwọn èèyàn fi ń wówó ni náà fi ń tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kán tọwọ́ bọ̀ tó fi ń ṣe nǹkan tó ń ṣe tí ò yẹ kán ṣe torí pé a fẹ́ dọ̀lọ́lọ́ òjijì gẹ́gẹ́ bá ṣe ń sọ a fẹ́ dọ̀lọ́wọ́ òjijì. so a gbọ́dọ̀ ní sùúrù kì í ṣe pé ká fi wọ̀ bí a máa wá kiri màmá kí lè rí sọ sí i má lè fi ìkánjú di ọlọ́rọ̀ sẹ́yìn ọba kánjú bò ní nǹkan ṣe fẹ́ pọ̀. gbogbo nǹkan làkókò wà fún gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ tó bá ti tó àkókò Ọlọ́run máa yọ̀ǹda ó máa fún wa ṣùgbọ́n tiwa ni láti lò bí Ọlọ́run ṣe fẹ́. a gbọ́dọ̀ jẹ́wọ́ bíà àdẹ gbọ́dọ̀ sáré jọ Ọlọ́run lọ ọwọ́ Ọlọ́run ni ètò ayé wa wà. ẹ báwọn Yorùbá máa ń pòwe pé ń yára lògùn gbé. rárá kì í ṣe lọ́dọ̀ Ọlọ́run kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó bá ti tákòókò Ọlọ́run á yọ̀ǹda ṣùgbọ́n tó bá ti yọ̀ǹda ó fẹ́ ká lò bóun ṣe fẹ́. a gbọ́dọ̀ kánjú làbí ká lo nǹkan kan irú àwọn tán ṣe yahoo lẹ́ni àwọn tán ṣe oríṣiríṣi àwọn mìíràn àṣòrùka ibi tẹ́lòmíì ń pawó ọjà ẹ̀ sí oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn inú Ọlọ́run ò dùn sí. bí tẹ́lòmíì ń powó ọjà rẹ̀ sí kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. ẹlòmíì wọn ti máa ṣe nǹkan kan tán máa fi sínú kóló tán pa owó ọjà wọn sí tàbí inú ọ̀pọ̀ wọn
oríṣiríṣi làwọn èèyàn ń ṣe láti èrò máa rówó wọ èrò máa wọ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń ṣe Ọlọ́run láti dáríjì rówó wá. àmín. ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ kọkànlá ó tiẹ̀ sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tí a fi ìwà asán ní yóò fà sẹ́yìn ṣùgbọ́n ẹni tí ó fi iṣẹ́ ọwọ́ kó jọ ni yóò máa pọ̀ sí. ilé ìta bá fi ọ̀rọ̀ asán nǹkan burúkú kó jọ nǹkan tayé yóò lọ ńjọ́ kan èsù ìṣòro fún yàn kan mọ́ gba commission yóò gbójú owó yóò tún gbèrè yóò gùn bá kú jẹ ìjọ náà ló ń tàn lọ padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ yóò lọ tún mú. bẹ́ẹ̀ ló ṣe nítorí ẹ̀ ló ṣe yẹ ká máa dúró dọ̀ lọ́hùn. tí ẹ̀mí ọ̀bá bá rìn kọ́ mọ́ yẹ pé ní tó fi dókòwò ní tó fi dógò sọ́hùn ni wípé tóun bá ti lówó kẹ́mi bá lè lọ́gbọ́lọ́. Ọlọ́run yóò tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sílẹ̀. àmín. sọ̀rọ̀ ní ká ṣòwò pẹ̀lú òtítọ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣòwò ní ọ̀nà tí Ọlọ́run fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣe pẹ̀lẹ́ ká má fi agídí wá ní Ọlọ́run fẹ́ ẹ sọ̀rọ̀ sí. báwo la ṣe máa fa ṣe pẹ̀lẹ́ bẹ́ẹ̀ dédé ṣọ́ọ̀bù kàn jókòó lẹ̀ rẹpẹtẹ kọ́mọ́dù ọ̀gbọ́n dá bí ọjà tó rà lé ó ti ṣe ọjà míì wà ó sẹ́mọ̀ tí wọ́n kọ ìgbà tí expiry date wà tí ọba wa kánjú tó bá lọ expire àmọ́ lórí ńkọ́. wọ́n ní ohun tá a bá fi pẹ̀lẹ́ mú lè bà á jẹ́ torí pé nù pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn lè ó ti gbà tọ́ ni Ọlọ́run bó bá ti ń kánjú èṣù ló máa ń ṣe yàjóyàjó ó yá tètè ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ẹ̀mí sùúrù ni inú ẹ̀ ni ó ti lè mú òtítọ́ jáde. sòyìn gbọ́dọ̀ torí expiry date wa lọ́mọ sagbára kan kó wá lọ kó lè tètè lọ́lẹ̀ ìbùkún Ọlọ́run ni ó mú ní là láì fi làálàá Ọlọ́run ló mọ bí ó ṣe palẹ̀ ọjà rẹ̀ mọ́ tí ò ní búgan mọ́ lọ́wọ́. màmá wa kí ẹ náà rí sí ẹ bá kàǹkárá sí ṣọ́ọ̀bù tó kó aṣọ síbẹ̀ tó fẹ́ tẹ yí obìnrin sẹ́yìn ò ní dọ́gbọ́n sí pé kó tètè lọ́nlẹ̀ kó lọ́nlẹ̀ kó wó dé. ọgbọ́n kan tí kìrìsìtẹ́nì lè dà sí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láti sọ fún Ọlọ́run nínú àdúrà olùkéèyàn fọ̀nà ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ bó ṣe ń lọ síbi okòwò rẹ̀ ó lọ síbi okòwò mi lónìí Olúwa jẹ́ n rí tèmi ṣe o Olúwa darapọ̀ mọ́ mi o kò sí Ọlọ́run máa darí àwọn tó máa rajà yẹn láìsí wàhálà nínú ìrọ̀rùn á dẹ̀ máa pawó ẹ̀. bó ṣe sẹ́ńbì kan nínú ilé ìjọ kan tó yẹ pé àwọn ṣọ́ọ̀bù kan wà lẹ́gbẹ̀ẹ́ sọ ibẹ̀ tá a bá jí láàárọ̀ báyìí àárẹ̀ lómi tí ọmọ ọṣẹ tí wọ́n mọ̀ fi wọ́n ṣọ́ọ̀bù wọ́n sì sára ń tọ́lọ́run fẹ́ náà nù. rárá àdúrà ní orúkọ Jésù tó bá wọnú ṣọ́ọ̀bù yẹn láàárọ̀ kó porúkọ Jésù kó gbàdúrà bí ìṣẹ́jú márùn-ún. kó gbàdúrà bẹ́ẹ̀ ni Ọlọ́run á dẹ̀ darí àwọn èèyàn lẹ́yìn àdúrà tó bá ti gbà ń lé gan láàárọ̀ kó tún wọnú ṣọ́ọ̀bù yẹn kó tún gbàdúrà yẹn. kì í ṣe pé ká wá bọ́ra hóhù ká máa fọṣẹ ká máa dà síbẹ̀ pé káwọn wọ́n dúró aláìmọ̀kànmọ̀kàn ló máa ń ṣe bẹ́ẹ̀. ẹni dúró gbé gan Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín o. a tún fẹ́ lọ síwájú wọ́n ní ǹjẹ́ sísan ìdámẹ́wàá jẹ́ ọ̀nà ìdókòwò ǹjẹ́ sísan ìdámẹ́wàá jẹ́ ọ̀nà ìdókòwò bàbá san ìdámẹ́wàá fọlọ́run sáà fi dókòwò ni ó dàbí ṣíà tààrà àbí ó dàbí owó tá a fún báǹkì pé jẹ́ àjọṣòwò bóun ni ìdámẹ́wàá ṣe rí màmá wa báwo ló ṣe rí. nínú ìwé Mátíù yẹn ìwé Málákì orí 3 ẹsẹ̀ 10 Bíbélì sọ ó ní ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè wà ní ilé mi ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò bá ṣí àwọn fèrèsé ọ̀run fún yín kí n sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò sí ààyè tó láti gbà á. gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó ṣe pàtàkì nígbà tá a bá ṣòwò tá a jèrè ká dẹ̀ san ìdámẹ́wàá lórí so ìdámẹ́wàá yà tó fi dókòwò níbẹ̀. àtò fi dókòwò Ọlọ́run ó sọ níbẹ̀ ó ní ká wò bóyá òun kì yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ bẹ́ẹ̀ ni bàbá wa Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. so ìdámẹ́wàá ọ̀hún ara sí àná. ara ni o nítorí ẹni tí ó bá san òróòro ló ń jẹ tòótọ́ Ọlọ́run ò ní gbowó yẹn lọ́wọ́ ẹ̀ kó tipátipá ṣùgbọ́n òun fúnra ẹ̀ ló ń díbùkún ara ẹ̀ kù ẹni tí ò gbìn kò lè ká bọ́rọ̀ ìdámẹ́wàá náà ṣe rí nìyẹn. nínú ẹsẹ̀ Bíbélì kejì Mátíù orí 13 yẹn wọ́n ní ẹ̀jẹ̀ nǹka ó ní àti pẹ̀lú ìjọba ọ̀run sì dàbí ọkùnrin oníṣòwò kan tí ń wá páálì tí ó dára nígbà tí ó sì rí páálì olówó iyebíye kan ó lọ ó sì ta gbogbo nǹkan tí ó ní ó sì rà á bẹ́ẹ̀ náà ló ṣe rí
pé bí èèyàn bá ń fẹ́ tẹ̀síwájú tó ń fẹ́ tẹ̀síwájú bó o bá ti bọ́ lọ́hùn ṣòwò pọ̀ kò lè pàdánù bí ìdá mẹ́wàá ṣe rí nìyẹn. so ẹni tó bá ti san ìdá mẹ́wàá. ó ra ohun tó dára fún ara ẹ̀ fọ́jọ́ ọ̀la ni. bí ìgbà pé èèyàn pẹ́ lọ́run lẹ́jọ́ kan. bẹ́ẹ̀ ni o. ó ń ṣílẹ̀kùn ìbùkún sáyé ara rẹ̀. ṣílẹ̀kùn ìbùkún. bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn. ó tiẹ̀ ó ní bí èmi kò bá ní sí fèrèsé ọ̀run sílẹ̀ ìpèníjà gidi ni o. so ìdá mẹ́wàá tá a máa ń dá yẹn kì í ṣe nǹkan tó jẹ́ nǹkan téèyàn lè fi ṣeré. kò yẹ ká fi ṣeré gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì o. a gbọ́dọ̀ da ìdókòwò ní lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ni. agbára tá a fi máa ṣe Ọlọ́run á máa fi fún wa. àmín Jésù. wọ́n ní ká jíròrò lórí ọ̀nà àti àwọn ohun àmúyẹ tí kìrìsìtẹ́nì gbọ́dọ̀ fi sọ́kàn nínú ètò ìdókòwò. lákọ̀ọ́kọ́ wá ní ká sí jíròrò lórí ká jẹ́ olóòtọ́ sí Ọlọ́run ní ìgbé ayé àti ọrọ̀ níní. a kò gbọ́dọ̀ kánjú láti di ọlọ́rọ̀. bàbá wa Ọ̀ṣun níyì. bẹ́ẹ̀ ni a lè sọ tán lórí ọ̀rọ̀ jíjẹ́ olótìtọ́ yìí sí ara wa àti jíjẹ́ olóòótọ́ sí Ọlọ́run. lákọ̀ọ́kọ́ láti mọ̀ wípé òun ló fún wa lágbára láti ṣiṣẹ́. ohun tá a bá sì fẹ́ ṣe fún ẹni tó jẹ́ Ọlọ́run tá a sì mọ̀ pé òun gangan orí òtítọ́ ló dúró sí Ọlọ́run mímọ́ ni. kí gbogbo ohun tí ó rọ̀ mọ́ gẹ́gẹ́ bí èrè kó lè jájẹ mọ́nú fún wa. wọ́n ní sáà bíi ológun. bí Ọlọ́run ṣe fẹ́ á ṣe gan-an náà la ṣe gbúdọ̀ ṣe lọ́nà tó tọ́ láì rẹ́ni jẹ láì ọgbọ́n sí bá a ṣe ti ń sọ bọ̀ láì ṣe gbogbo ìwà búburú tó rọ̀ mọ́ láyé àrí wípé ọ̀nà á kàn máa là. ṣe ládàbí pé ẹnìyẹn gan ṣe ló ṣe àwúre àbí kí náà pé ṣe ló ṣọṣẹ́ bẹ́ẹ̀ dẹ̀ rèé torí pé olóòótọ́ tó fi kún nínú ìbẹ̀rù Ọlọ́run ló ń jẹ́ kó ṣàṣeyọrí. màmá wa màmá Adéoyè. Yes sir. ó ní ká jẹ́ onísùúrù kí òwò rẹ̀ máa gbèrú sí i díẹ̀díẹ̀ jẹ́ olóòtítọ́ jẹ́ ẹni àmúyangàn nínú ìdókòwò rẹ̀. ó ní ká máa ṣe díẹ̀díẹ̀ káwọn èèyàn lè máa mú wa yangàn èèyàn bá wá ṣe díẹ̀díẹ̀ táwọn tí wọ́n wá ń sáré wá lówó jẹ ènìyàn ń lọ ńkọ́ kí ni ó yẹ kéèyàn ṣe. ìbùkún Ọlọ́run ló mú ní là láì fi làálàá sí. bẹ́ẹ̀ ni tá a bá ti ń ṣe pẹ̀lú sùúrù láì gbéraga láì okòwò wa á máa gbèrú sí i. tá a bá ń ṣe díẹ̀díẹ̀ Ọlọ́run á ṣílẹ̀kùn àánú sílẹ̀ fún wa á mú wa ga nígbà tá a bá tún sàn dá mẹ́wàá yẹn á máa ṣílẹ̀kùn ìbùkún lẹ̀ fún okòwò tá a bá ń ṣe. so díẹ̀díẹ̀ káwa gan tó ṣẹ́jú sẹ́yìn báyìí àti máa rí i pé Ọlọ́run yìí mọ̀ dára o iye báyìí ni mo fi bẹ̀rẹ̀ òwò ẹ wo ibi tí mo ti dé. Ọlọ́run ni téèyàn bá ń fi sùúrù sí ká má kánjú jọ Ọlọ́run lọ. pèsè pé ká wá dọ́gbọ́n nínú ṣọ́ọ̀bù ẹlòmíì báyìí tá a bá ní kókó ṣọ́ọ̀bù tẹ́lòmíì fẹ́ gbabẹ̀ tí a máa wú jáde nínú ṣọ́ọ̀bù ò ní ṣe é rí ìyẹn ń kọ́. inú Ọlọ́run ò dùn sí yẹn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ lọ́wọ́ sírú nǹkan bẹ́ẹ̀. a gbọ́dọ̀ lọ́wọ́ sí i. bẹ́ẹ̀ni. so kìrìsìtẹ́nì gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ àmúyangàn. bẹ́ẹ̀ni. bàbá Ọ̀ṣun níyì. wọ́n ní ìsùn kéékèèké ló ń di ńlá. ìsùn kéékèèké ló ń di ńlá. a sì mọ̀ wípé nígbà tí ó bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run nú àwọn èèyàn á máa wò àwòkọ́ṣe ó ní ẹni àmúyangàn pé báwo lẹ ṣe ń ṣe wọ́n sì mọ̀ pọ́mọ Ọlọ́run ni wọ́n sì mọ̀ wípé òótọ́ Ọlọ́run ni wọ́n dọ́ díṣọ́ọ̀bù ẹ̀ wọ́n fẹ́ rajà orí òótọ́ ni kò gbá nǹkan kan kò ṣe nǹkan kan wọ́n sì mọ̀ wípé wọ́n kọjá síbẹ̀ mọ́tẹ̀bẹ̀yẹ mọ́lẹ̀ kò sí nínú ṣọ́ọ̀bù tó fọkàn balẹ̀ ní lórí ránṣẹ́ tiẹ̀ wọ́n rẹwà àti ògo Ọlọ́run nú ayé ẹ̀ àwọn èèyàn gan ìwà ayé àtúnpè àwọn míì láti wá béèrè pé báwo ló ṣe ṣe báwo ló ṣe rìn òun náà ṣe ní kájẹ́ ni àmúyangàn nínú ìdókòwò wa. bí mo tiẹ̀ ṣe máa ń wò ní àárín àwọn ìdókòwò àwọn ọjà ẹlòmíràn wà tó jẹ́ pé tá a bá wọnú ṣọ́ọ̀bù rẹ̀ tá a bá nájà báyìí tá a bá ti ná débì kan èébú ní ó bẹ̀rẹ̀ ẹ kọ́ra yín kò mí ṣé mo lọ jí ni tí ọmọ kí ló ṣe yẹ kí kìrìsìtẹ́nì hùwà tá a bá nájà lọ́wọ́ rẹ̀ tí ó bá wọ̀ kí ló ṣe yẹ kẹ́ni tó wà ńbẹ̀ yẹn tó ní ọjà yẹn kí ló ṣe yẹ kó hùwà kó lè jẹ́ àpẹẹrẹ àmúyangàn Ọlọ́run. ó yẹ kó fi sùúrù gbé kó sì sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé ọjà ló wọ́n o ẹ bá wa rà o tẹ́ bá dẹ̀ rí bákan náà o ẹ padà wá o
irú ẹni bẹ́ẹ̀ inú àdùn tó bá súnmọ́ iwájú torí pé iye tí ẹni tó ń kúrò lọ́dọ̀ ẹ̀ lẹ́ni yẹn náà pé inú àdùn láti padà wá láti wá bá irú ẹni yẹn ra ọjà ṣùgbọ́n ẹni tá a bá ti bú á ní òun ò tiẹ̀ lè padà síbẹ̀ yẹn mọ́ ó lè mọ́ wọ ṣọ́ọ̀bù yẹn mọ́ láíláí ó tàn sọ kọ́sítọ́mà kan nù. bẹ́ẹ̀ ó sọ kọ́sítọ́mà kan nù nìyẹn ó sọ olùbáràjà kan ó sọ nù nìyẹn tó bá dẹ̀ tún ráwọn ẹlòmíì tán ní ibẹ̀ yẹn mo ti máa ń rajà á ní ṣé woman tó máa ń bú yẹn so ìyẹn ó ti mú kí kó máa dínkù díẹ̀díẹ̀. Kristẹni gbọ́dọ̀ ní sùúrù bẹ́ẹ̀ni bọ́jà ò bá wọ̀ a gbọ́dọ̀ fi sùúrù sí pé bí náà ò bá wọ̀ tẹ wọ́n bá rí bákan náà bẹ́ẹ̀ ṣe wí níbòmí o ẹ̀ wá bá wa rà o bó ṣe yẹ kó rí nìyẹn so àwọn tó ajá àmúyan gan Kristẹni ẹ̀yin ará wa nílé tí ẹ̀ ń gbọ́ wa a ti ń bá bọ̀ látàárọ̀ gẹ́gẹ́ bí Kristẹni a sọ fún wa pé tiwa gbọ́dọ̀ yàtọ̀ nínú ìdámẹ́wàá wa àti gbọ́ lẹ́nu bàbá wa Ọ̀ṣúnníyì àti màmá wa Adéoyè wípé ìdámẹ́wàá Bíbélì sọ wípé adókòwò ni o pé tá a fi dán wò òun ó ṣílẹ̀kùn fèrèsé ọ̀run sílẹ̀ tí ọmọ ya ìbùkún wá ẹnikẹ́ni tó bá ti ṣe ní ọ̀nà Ọlọ́run ó di dandan kó rojú rere Ọlọ́run ká tó lọ síbi ọ̀rọ̀ ìparí mo fẹ́ kí àwọn màmá wa màmá arábìnrin Táíwò aya Adéoyè ẹ kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run á máa ròyìn lágbára o àmín Jésù bàbá wa Bọ̀dé Ọ̀ṣúnníyì ẹ̀yin náà ṣeun o látàárọ̀ ọ̀rọ̀ ìparí Bíbélì àti Ọlọ́run wa dunnú sí kí àwọn ènìyàn rẹ̀ dókòwò ṣùgbọ́n gbọ́dọ̀ ṣe ní ìbẹ̀rù àti ìlànà òfin rẹ̀ ń fẹ́ ká dókòwò kì í ṣe pé ó ní ká má dókòwò nílànà àtòfin Ọlọ́run fẹ́ kí a máa ṣerú ẹ̀ fún ìrònú ìdókòwò pẹ̀lú owó àti yíyánilówó ní ààyè kan náà ló jẹ́ fún láti yánilówó àti láti fi dókòwò ẹni tá a bá yá lówó kò gbọ́dọ̀ gbé ẹni tó yá lówó kó gbé ńlẹ̀ kó má sanwó padà ó yọ lówó láti fi ṣòwò kí wọn náà sì ṣe owó rẹ kó jèrè kó dówó rẹ padà fún kì í ṣe pé Ọlọ́run tí mo ti bọ́ sí mi lọ́wọ́ kó gbà kó owó má wọlé mọ́ kó ń wá dẹni ilẹ̀ kí wọ́n rò pé ó ń ga ó dàbí inú Ọlọ́run ò dùn sí eléyìí. lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùdámọ̀ràn olùjíròrò lórí ètò yìí ẹ ṣe àkọ́sórí wa màmá wa ẹ̀yin lẹ́ẹ̀bà wa kà tá a máa wí tẹ̀lé yín. inú ìwé Lúùkù orí 6 ẹsẹ̀ 42 ó ní ẹ fi fún ni. ẹ fi fún ni. a ó sì fi fún yín. a ó sì fi fún yín. òṣùwọ̀n dáradára. òṣùwọ̀n dáradára. àkìmọ́lẹ̀. àkìmọ́lẹ̀. àti àmìpọ̀. àti àmìpọ̀. àkúnwọ́sílẹ̀. àkúnwọ́sílẹ̀. ni a ó fi wọ̀n sí àyà yín. ni a ó fi wọ̀n sí àyà yín. nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin fi wọ̀n. nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin fi wọ̀n. òun ni a ó fi wọ̀n fún yín. òun ni a ó fi wọ̀n fún yín. ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín o fún eléyìí tẹ́ fún wa lórí ọ̀fẹ́ láti ṣe lónìí àwọn ènìyàn ti gbọ́ wípé onígbàgbọ́ àti ìdókòwò ọrọ̀ ajé rẹ̀ ó ṣe pàtàkì kan tọ ọ̀nà Ọlọ́run agbára láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ Olúwa wá fi fún gbogbo wa o. Àmín. Ìjọba ọ̀run lè rí onígbàgbọ́ o má jẹ́ ó bọ́ sọnù mọ́ wa lọ́wọ́. Àmín Jésù. A dúpẹ́ nítorí pé o ti gbọ́ o. Ẹ ṣé olóore wa. Lórí Jésù Kristi Olúwa wa. Àmín.